ìmọ́lẹ̀ lọ́mọdé yẹmọ tí gbogbo ojú rí, tí ọmọdé ilé lè sọ nípa ẹ̀, tí àgbà ilé lè sọ nípa ẹ̀, ọkùnrin lè sọ nípa ẹ̀, obìnrin lè sọ nípa ẹ̀, gbogbo àwọn abiyamọ lè sọ nípa ẹ̀. They give hope to all the Yorùbás. Mo rí àwọn tó kàwé, the professor, medical doctor, engineer, chartered accountant, tó sọ pé Sunday Igboho ló mú wọn believe pé ìrètí ṣì ń bẹ nínú ayé Yorùbá. Mo ti sọ pé n tá bá ṣe òní ọmọ sọ̀rọ̀ nípa èèyàn. Ẹ jẹ́ káwọn ọmọ máa jáde síta. Inú mi dẹ̀ ń dùn pé ojú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ti là, including the adults. But àwọn kan sì wà tó ń fi wọ́n rúgbó kiri, tó ń báyé wọn kò ní jẹ́, tó dẹ̀ ń báyé ọ̀la wọn jẹ́. It turned them to personal security, tó ń fi wọ́n gbowó táyé wọn dẹ̀ rọ̀d. Àwọn ọmọ evidence wa, ó ti pẹ́ tí mo ti sọ pé màá lọ sí ọ́fíìsì wọn lẹ́kìtì mi báyìí. Every first Tuesday tó ń ṣe meeting pẹ̀lú gbogbo wọn lẹ́kọ̀ọ́, ó lé iye owó tó tí state kọ̀ọ̀kan gbọ́dọ̀ máa remit sí national account wọn. Ẹbí wọn léèrè nígbà tí bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn àti àwọn tó dá OPC lẹ̀ ṣé bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. The majority àwọn tí ò mọ origin OPC, tí ò mọ purpose tí àwọn bàbá yìí fi gbé OPC lẹ̀ náà wá sẹ́nu kátàkátà lé ní ẹ̀ ń gà nílé lérí ogun ilẹ̀ Yorùbá. Ogun wo ló tún jà fún ìran Yorùbá o? Ogun wo? Kí ni purpose tó fi di Ààrẹ Ọ̀nà Kakanfò? What is the duty of Ààrẹ Ọ̀nà Kakanfò? We want to know. We want to know, but they can't give us answer because mo ti sorry, mo ní bí àwọn ọmọ ní union ṣe ń gbowó lọ́wọ́ onímọ́tò, bẹ́ẹ̀ náà lòun náà ń gbowó lọ́wọ́ àwọn state kọ̀ọ̀kan tí ẹ̀ tó wá worst. A lọ bí wọ́n gògò sínú company kan, wọ́n máa powó fún. We did not hate Gani and we did not hate OPC. I will tell you today, 1999, 2019 so 2020. Nígbà tí ṣọ́gbù ìbẹ̀rẹ̀, wọ́n pè wá sí meeting wọn lẹ́kìtì mi báyìí. Nígbà tí mo débẹ̀, the majority of them ti left now. Màtẹ́rí pé mo rẹ́ni tó pè mí lára wọn pé ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Fúlàní tí ẹ̀ dìde sórí wa dìde lórí àkókò yìí, ó jẹ́ kán morú leader táwọn ń tẹ̀lé lẹ́yìn. Pé because nígbà tá máa búra fún àwọn ò búra pé àwọn ọmọ ṣe dọ́dọ̀ bí ajá lé Gani lẹ́yìn. Wọ́n join OPC fún ìjàngbara ìgbáyégbádùn Yorùbá. Pé ká máa rẹ Yorùbá jẹ mọ́. Wọ́n pọ̀ nínú ọ́fíìsì tí mo ti lọ bá wọn gbà ẹ́ lọ́hùn. We are 3 number. Mo lè dárúkọ wọn. Leader wọn gbà ẹ́ lọ́hùn invite wa. They are more than 80. Inú mi dùn nígbà tí mo gbà ẹ́ láyé COVID-19 tá à ń bomú gbogbo ẹ̀. Ohun tí mo bá lọ́wọ́ wọn ni pé wọ́n fẹ́ ṣe nose cover. Wọ́n dẹ̀ fẹ́ tẹ OPC sí lára. And I say that we to do ọmọ bàbá Akíntóyè lẹ́kìtì, we provide that thing for them. Immediately I call one of our the authentic ọmọ Èkìtì pé àwa bá àwọn OPC Èkìtì ọmọlúàbí ni wọ́n, ọmọ ọkọ ni wọ́n, nǹkan bẹ́ẹ̀ náà fẹ́ ìyẹn dẹ̀ send owó ibẹ̀ láti kówó yẹ fún wọn. The majority of them have left today nígbà tó rí pé OPC lè kì í ṣe OPC tó ṣe tán láti jà fún ìran Yorùbá. OPC tí Gani máa lò tá máa gba company tá máa gba contract lọ́dọ̀ government tó wọn owó àkáǹtì á máa dún. Àwa máa san ọmọ ọlọ́mọ di private security. Mo ti sọ pé ẹja ṣe challenge game àgbàwọlẹ̀ ẹ̀jẹ̀ olóyìnbó ṣe pé kí Ìgbòho jáde síta, kí Gani jáde síta ká wẹ́wẹ́ ẹni tó máa lérò lẹ́yìn ju àwọn lọ. Ológo àná, ògo tí ò wúlò fún ìran Yorùbá. Mi ò ní káwọn ọmọ ẹ tètè ó má jáde. Ọ̀rọ̀ ń bẹ lẹ́nu àwa náà. Àwa mọ̀ Gani dáadáa, ọ̀pọ̀lọpọ̀ nínú nítẹ̀jọ́ ń wá gbádà fúnfún kiri lẹ́ni. Mọ̀ Gani, àwa mọ̀, àtúmọ̀ àwọn tó tún mọ̀ jù wá lọ. Ṣé ní nítorí ẹbí ń dàrú lórí tó bá ti Sunday Igboho yẹ tí ì rí kankan. Àlọ́ mọ ọkọ ní Sunday Igboho kò lórí sun míì, kò wá láti inú pé Sunday Igboho ìṣọmọ tápà. Sunday Igboho fọwọ́ sí túwé ilé bàbá ẹ̀. Sunday Igboho lọ sí Ìgbòho kó máa béèrè pé ẹjọ́ ilé àwọn aládìkú ni mò ń béèrè kán ní kí ló ṣe ọmọ aládìkú ni mímí ò mọ́lé bàbá mi mọ́ ni kọjọ́ Sunday Igboho mọ́lé bàbá ẹ̀. Ó wọ̀ ọ̀lú yẹ, oh my God, wọ́n ní ìbí abíni kò dàbí pé kátúrà ẹni bí. Ẹ wá wo ọmọ Adéyẹmọ nígbà tá lọ ṣòkú màmá. Àwọn ọmọ tó jáde síta tó ní bàbá ẹ má wọrí ibi tẹ páàkì mọ́tò yìí sí. Tí ẹ bá gbọ́ gùrù kílẹ̀ tó mọ́ òjò ló kù. Ẹ má wá náà. Alẹ́ ojú títì náà lábẹ́ tó bá dé ojú títì lábẹ́ wà títì lẹ́ẹ̀ má bàbá alẹ́ ẹ má wá náà. Tẹ́ ẹ bá gbọ́ gùrù òjò ló kù.
gbogbo Ìgbòho bí Ìgbòho ṣe tóbi tó wọ́n ní ká máa tabata àti fẹ́ẹ́ ní ká máa pè wọ́n ń tẹ̀lé wa lẹ́yìn kiri arìnmọ́jú ni ìṣódà tí Ìgbòho dáa nílé Ìgbòho dáa nílé ó dáa lóko ó dáa káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lóòótọ́ bí onígbòrò àná Ayéfẹ́lẹ́ ni ó ní tí 80% bá ti fẹ́ràn ẹni kábí 20 tó kú lẹ́kọ̀ọ́ máa gbé mú not 80% that love Sunday Igboho 97%. Let us give Gani 3% tó kù àwọn 3% tó dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn àwọn ọmọ àlè Yorùbá ni tí wọ́n rí pé orísun wọn sink lọ́wọ́ ẹni tí ń fi wọn owó náà tó ń tẹ̀lé lẹ́yìn tó ń bá parọ́ kiri ẹ jẹ́ kí Gani jáde àwa máa fún lórí ọ̀fẹ́ a tún máa bá pariwo Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò ó fẹ́ jáde o you don't know the reason maybe a máa pàtàkì bíi pé he was one of the founder of the Yorùbá race kò ní sọ pé n tó ń kà nínú ìwé ìtàn àwọn fẹ́ẹ̀kì ìwé tán kọ káàkiri Ààrẹ Ọ̀nà Kakanfò was not for all the Yorùbá race go and check Ààrẹ Ọ̀nà Kakanfò was not for all the Yorùbá race àwọn ara àwọn tó wà fún ní àwọn tí Aláàfin Ọ̀yọ́ tó ń ṣe ìṣàkóso lórí wọn bàbá Adéyẹmọ lóde ló modernize ẹ bàbá Adéyẹmọ lóde ló modernize ẹ nígbà tí bàbá Akíntọ́lá kú ló gbé fún Abíọ́lá ló fi lé sí Ẹ̀gbá nígbà tí Abíọ́lá kú tó ló gbé fún Gani yìí ọdún Gani claim Ondo but is from Nupe ní Niger State ẹ lè rí ọmọ Ifẹ̀ kan kó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò rí Ìjẹ̀ṣà ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò rí Èkìtì ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò rí Oǹdó ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò rí Ìlàjẹ ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò rí ṣé ń gbọ́ mi àwọn ìgbómìnà wọn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò rí Ògùn wọn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò rí so the Kakanfò is not for all the Yorùbá race but we want to we see ourselves as a one nígbà tá bàbá Adéyẹmí Lámídì tó gbé ó ti gbẹ̀ẹ́ lórí àwọn ọmọ Ẹ̀gbá déwẹ̀ Yorùbá náà kúkú jọ ní gbogbo wa oyè Onígàní wá sọ wípé o Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ ó ju ọba bòmíì lọ bí ọba ò bá tún pín ní sí ó jọba lórí ìlú ni ẹ wá bi wá léèrè ká tún bi Gani léèrè ibo ni ó jọba títí ẹ̀ sí jagunjagun tó di abọ́ rẹ̀ káàkiri ẹ fẹ́ la sórí mo ti pe àwọn èèyàn mi tó wà ní Ìkòròdú àwọn ìkíní ọmọ bàdó tẹ́sọ yẹ ẹni kí Gani ṣe fídíò àwọn ọmọ ẹ̀ tó jáde síta àti tó yẹ kó rìkọ́dù ẹ̀ kíní kan pé Gani ló wà àwọn gọ́mọ Gani ló lọ ẹni kó ṣe fídíò máa pe àìníyẹ wọlé bẹ́ẹ̀ àmà mo ti pe ẹniyẹ láàárọ̀ yẹ èpè ńláńlá ló gbé lórí Gani ìmọ̀lẹ̀ ní Sunday Igboho ó tọ̀mọ́lẹ̀ this struggle we don't believe that a medical doctor chartered accountant lawyer professor can believe in it but they believe in it because of Sunday Igboho pé èèyàn kan ló ń jà fún ìran yìí èèyàn kan ló fi ẹ̀mí ara ìlélẹ̀ torí ìran yìí èèyàn kan ló ń ṣojú Awólọ́wọ̀ tó ṣẹ̀yìn Awólọ́wọ̀ yìí èèyàn kan ló wò pé àwọn bàbá wa Ògèdèngbé Agbógungbòdò àti gbogbo lójú ogun wọ́n jà àwọn Lísàbí gbogbo Àkàlà wọ́n jà àwọn bàbá wa the warrior all the warrior Ìbàdàn wọ́n jà the Èkìtì Parapos pé nígbà táwọn bàbá wa bẹ̀rẹ̀ bó tẹ̀tẹ̀ pé wọ́n parí iṣẹ́ yóò yẹ káwọn tó di olè parí ẹ̀ is to the ẹja bí Gani léèrè sẹ́ẹ̀ oore wo ni Gani ṣe fún ìran Yorùbá that you can make all the others believe in him oore wo ṣẹlẹ̀ ni tí ò bá jagun rí ó lè máa sọ pé báyìí ogun wo ni Gani jà tí ènìyàn lè máa sọ̀rọ̀ nípa ilé ní kọ́lọ́ máa jẹ́ ká tún rírú ẹ̀rì mọ́ ogun Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ tó ṣèkì gbogbo ilẹ̀ Yorùbá ogun wo ni Gani jà ṣé nígbà tó pín OPC sí méjì tó bá ti tó kan pé fọ́ọ̀rọ̀ yìí ní Mùṣín déètì rẹ̀ déètì Ìjẹ̀ṣà-Tẹ̀dó oníkálùkù àti lọ́mọ àtìlẹ̀kùn lẹ̀ gbàgbàgbàgbà àwọn OPC wọ́n ti bẹ̀rẹ̀ jà wọn o ntí Michael Okiro fi ààrẹ sí wèrè nìyẹn o èyí tẹ́ ń parọ́ òsì káàkiri fọ́ọ̀mù inú mi tiẹ̀ dùn pé àwọn ọmọ Yorùbá they have already know the truth they have already know the light and darkness pé Sunday Igboho wá láti wá tàn mọ́lẹ̀ fọmọ Yorùbá ni ìmọ́lẹ̀ tó kọ́kọ́ tán ni pé we can do it. Don't let us allow Fulani to be doing us like a chicken again. We can do it. But Gani keeping propaganda. Irọ́. Ẹ pé àwọn tẹ́ bá lè yàn ní London, de France, de Ireland. Ẹni kí ni ìtumọ̀ Yorùbá one voice. Ara wo ni Gani dáńbẹ̀. Ó lè yẹ owó tẹ́tàgùn. Dèní àlọ́ làwọn yẹ́rí wọn àrábọ̀. Àlọ́ làwọn yẹ́rí wọn àrábọ̀.
ẹ̀yin ọmọ Yorùbá máa jẹ́ ká gbà káwọn àtọ̀rìn wá máa lù wá ń jìbìtì mọ́. Enough is enough. Enough is enough. Kẹ́rì àánú tẹ àwọn Èkìtì ló tẹ̀ ṣe mí jù. First Tuesday of every month wọ́n máa wọ́wọ́ tá máa fi wọ mọ́tò lọ sẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ lọ bá lógojó ni o lógojó ni tẹ́ bá dé débẹ̀ náà bóyá ọ̀tẹ̀ fẹ́ dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ náà àbí mọ́ṣáláṣí àti ìmọ̀. Ayé Gani tá pa o. This generation we will reject Gani totally. Mo tún fi àkókò yìí sọ fún ẹ̀yin bàbá wa tẹ́ wà nínú OPC bàbá Frederick Fashewu mi ìfẹ́ máa dárúkọ yín ni mo mú orúkọ yín ni o ohun tí mo fẹ́ máa dárúkọ yín ká má ní pé ẹ̀yin lẹ rán mi jáde síta no bó dọ́ba ìlú ló ń sọ̀tì Sunday Igboho somebody like me tẹ́ bá yàtọ̀ nípa ẹ fẹ́ pa mí ẹ kọ́kọ́ pè mí kẹ́ bèrè orúkọ ìyá mi kí n lè fún yín kólé tẹ́ bá ti sà tó bá ti jẹ́ àjẹ́ pé kò sọ Olódùmarè mọ́ kò sọ Ọlọ́run lókè mọ́ kò sọ Olódùmarè mọ́ òun ní ò jẹ́ kí n máa dárúkọ yín ẹ̀yin bàbá wa OPC bàbá Frederick Fashewu àìsàn ní ṣe yín ẹ ní dùbúlẹ̀ àìsàn kókókókókókókó lára ọ̀tá lé ara yín ọmọ lé kókókó ni ẹ máa jírówó jírí àlàáfíà jírí ìdùnnú ẹ̀yin bàbá wa tẹ́ wà ní OPC níwẹ̀rà àìsàn ní ṣe yín ẹ ní fa àìsàn lùgbà kókókókókókó lára ọ̀tá lé ara yín ọmọ lé sówó yín ọmọ lé sọmọ ni ẹ̀yin bàbá wa OPC reform mo ní ẹ̀yin náà ò ní fa àìsàn lùgbà agbára yìí fòkòtò ilé ayé yóò ní fòyín rú ẹ ní rìn níjọ́ tẹ́bí ń pọ̀nà níjọ́ tẹ́bí bá ń palẹ̀ ẹ̀ ní sílé ẹ bá wa parapọ̀ kẹ́ ẹ dọ̀kan ẹ ti di àrò mẹ́ta mi àwọn kẹ́ni mi ò mọ̀ kí n pè yín láàrò mẹ́rin tí kò gbọdọ̀ dọ́bẹ̀ nu kẹ́ kúkú fọmọ àlè ilẹ̀ tó bá yá àwọn ọmọ ọkọ tí sì ń dojú ẹlẹ́yà lẹ́yìn ẹ̀ wọ́n they will realize that they are in wrong channel wọ́n ń pa ọmọ Yorùbá ó gbé ọ̀pá wèrè dání olórí ogun yín wọ́n pa ọmọ Yorùbá ó gbé ọ̀pá wèrè dání oúnjẹ ó gbé ọ̀pá wèrè dání ó lọ sí ṣé Kakanfò festival ó gbé ọ̀pá wèrè dání ìjó ló ń jó kiri tó yọ ojúbọ lójúbọ ẹ pèsè ojúbọ yín kó fún òòṣà yín lẹ níwọjẹ ẹ lẹ má mọ̀ pé ti tàpá sí bàbá yín ẹ bá wa parapọ̀ ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ̀yin hunter ẹ̀yin vigilante we have no other land Gani did not have anything to offer us ẹ̀wù bá wọn ṣe é mọ̀ pé àwọn Boko Haram yẹn wọ́n ń kóra wọn jọ papọ̀ ni he did not have anything to offer us àkọ́kọ́ pé kò tẹ ọ̀rọ̀ yẹn ò tí ì le tó báyìí ọgbọgbọ́n ló fi yẹ àwọn bàbá yẹn lẹ̀ kẹrí ẹ̀yin tẹ̀sí ń tẹ̀lé lẹ́yìn bí ìgbà tí wọ́n ní pé Nàìjíríà ń fi yà á jẹ yín ẹ tún lọ sásọ nínú ìyá ìgé ni ẹ wọ ọ́fíìsì Gani lẹ́kìtì sọ̀rọ̀ má bínú sọ̀rọ̀ wàá sọ̀rọ̀ pé òní sọ̀rọ̀ yẹn lọ́wọ́ wàá sọ̀rọ̀. ẹ̀yọ́ ọmọ Yorùbá àlójú àwọn lọ OPC ọ́fíìsì lẹ́wọ̀ o gbogbo headquarter àwọn aládùúrẹ́ o ní Èkìtì state lóṣooṣù first Tuesday of every month ní Gani dẹ́ náà ń kówó lọ láti bíbá ẹ lọ́sọ̀dọ̀ Gani ní Èkó ṣẹ́rí ọ́fíìsì wọn rè ọ́fíìsì OPC sábọ̀dù lẹ́wọ̀n yẹ ẹbí sábọ̀dù wọn ti fáìn tó ó ti sọ gbogbo wọn di security company tó fi wọn gbowó wọn lẹ́wọ̀n yìí o ọ́fíìsì OPC lẹ́wọ̀n yìí ṣẹ́rí gbọ́lẹ́gbẹ́ ẹ̀rí ọ́fíìsì Gani ṣe fáìn ẹ jẹ́ ká jọ ṣe competition kí Gani jáde síta kí Sunday Igboho jáde síta fọkùnrin kàtọ́ni fọkùnrin kàtọ́ni káwá wẹni tí ó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ Igboho ìṣẹ́gbẹ́ yín ẹ lọ sinmi agbájá ẹ lọ kútẹ́ ń pa ọmọ Adéyẹmọ kájú ẹ̀. That is number one evidence. Àlójú àwọn ọmọ Yorùbá ti ń là our ojus is now starting last small. Èèbó la máa fi pa Gani ẹ̀yin ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè táwa bá ti mọ̀ pé ọmọ ọkọ lélẹ́yìí á wùwà bí ọmọ ọkọ tẹ́ ẹ bá dẹ̀ tí lọ́mọ àlè ẹ ti mọ̀ pé ọmọ àlè lélẹ́yìí it is better we move away. Mo sọ nígbà kan mo ní àwọn ọmọ yìí ń lo ọgbọ́n àrékérekè láti máa lànà ńlẹ̀ fún àwọn ọ̀tá tó fẹ́ jàbá lógun ni tó fẹ́ jàbá lógun. Ẹ gbọ́dọ̀ tí bọ́dá wa náà fẹ́. Aṣèwà gbé tí ẹ láì náà ni wọ́n kọ́ ọ̀gẹ́ sáwọn ọmọ mi wọ́n kọ́ ọ̀pọ̀ ẹ̀ lọ́wọ́ Sodiq ìwọ ni wọ́n máa wá o ìwọ ni wọ́n gbé fún ọ ìsọdúnmẹ́ǹt ló gbé fún ẹ o àpò orúkọ mi jẹun ìwọ náà wọ́n mẹ́rin ní òun ló gbé fún ni mo dúró fún àti ṣe àti mú ni torí pé bíbélì ni ọwọ́ fọ́ tó bá iṣẹ́ ò gbọ́dọ̀ jẹun
ṣe mọ àwọn tó ṣiṣẹ́ security tó náà bá ní àlọ́dá délébẹ̀ tó fẹ́ máa bọ́ fámìlì ẹ̀ fẹ́ṣẹ̀ mú ẹ̀ ó dẹ̀ dúró fún àti tóbi lọ́ba àdúró fún àwọn àgbà máríwá ìlú ṣàgá wọ́n ṣe lọ́wọ́ tuntun ni wọ́n ti gbé kámẹ́rà síbẹ̀ ẹ lè rí. ẹ ti rí báyẹn Gani Adams Gani ọmọ Adamson báyìí àwọn ọmọ ìjẹ́ olóhùn fún wọn ṣe wí sí. ṣé náà ẹ wo lórí ọ̀dọ̀ gbẹ̀rígbẹ̀ ó ní security tó ń ṣe lálẹ́ ó tún máa wọ amárúwá. kà á síwájú ó yá buwé jẹ. ṣé ẹni tẹ̀lé ń wò yọ ọmọ tọ́ra amárúwá ìfowópamọ́ ó máa kọ́ṣẹ́ ọwọ́ normally kò lè kàwé náà because ẹ̀ẹ́dì rẹ ni kó kàwé tẹ máa bá nínú OPC tó máa ṣe because Gani Adams lè máa fúlù àwọn yẹn because it can only fool the pace. ẹ̀ẹ́dẹ̀ ṣe wo lórí ọ̀dọ̀ gbẹ̀rígbẹ̀ yìí náà òun náà ti ń tanami àwọn ti káwọn ọmọjọ́ òun náà ti ń gbaṣẹ́ ọlọ́dẹ lálẹ́ tó ń ṣe ọlọ́dẹ tó yọ percentage tiẹ̀ lórí wọn ṣe ti à ń sọ pé OPC ò ní nǹkan tó máa ṣe fún yín ní fújọ ẹ fight fún fújọ ara yín ẹ fight fún fújọ ara ṣé òkè ṣé Gani Adams ṣe kò lówó láti lè ra márùwá fún bọ̀bọ̀ yẹn ẹ lè ra márùwá fún ní sọlímẹ́ǹtì àní tí OPC bá gba aṣọ ọwọ́ yín ọlọ́tẹ̀lẹ̀ máa padà ṣe. wọ́n ti ṣe ta wọ́n ti ṣe bọ́dà mi wọ́n ti ṣe ọlọ́dẹ wọ́n ti ṣe ọlọ́dẹ ni ká máa ṣí géètì ọlọ́dẹ ni OPC wọ́n ti lose focus wọ́n ti sọ mission wọn nù ọ̀la fi ń bí àwọn bàbá tí bàbá Fred Fáṣẹ̀hùn tí àwọn bàbá wa renew new era kẹ́ parapọ̀ sọ́nà kan àwọn ọmọ tó ń tẹ̀jẹ̀ yìí mo ti ń bi ẹ bá wa bí Gani léèrè ilé iṣẹ́ wo ló dá kalẹ̀ tó fi ń gun mọ́tò lálá tó fi ń kọ́lé tó fi ń ra mọ́tò tó fi ń wáṣọ kiri he have already turned the OPC to private company mo lè sọ anywhere mọ́tò tó wà ń dì mí ẹni tó lọ́rùn lò ambassador níran òní tí kò ní pa táwọn òní pa he say that ṣé kí n sọ òyìnbó tí náà mi pé 100% loyal to Sunday Igboho òun dé appreciate iṣẹ́ tí màá yẹn ń ṣe he give so many people tó wà lamẹ́ríkà ní Canada London hope pé Yorùbá one day will have land bí ẹ̀tàn náà ti tàn mí lọ náà dá yọ kọ́kọ́rọ́ yẹn pé kàwé gidi torí Sunday Igboho mo kọ́kọ́ ní ẹjọ́ mo fẹ́ mú mi omi go sí water mẹ́rin ni mo mú at a time ẹni tó dáná ṣé kìí ṣe bí kàwé gidi fẹ́ dákú mo ní mi ì dákú I did not expect it and now kọjá Gumolu ó ní bàbá Èkìtì kìí ṣe mi ẹ̀ka jọ máa ṣiṣẹ́ ọjọ́ ọ̀la ìran wa síwájú ni Sunday Igboho sọ wá di security pé ẹ lọ máa yá ká máa powó fún bó ṣe wà lẹ́nìí tí n bá pe aláyé mo fẹ́ lọ síbi bẹ́ẹ̀ mo ní di 50,000 naira Gumolu àwa síta tó bá jọ́rọ̀ Yorùbá nation but àwọn ò ní parọ́ bẹ́ẹ̀ náà ni brother mi Azeez Gbadesere wọ́n pọ̀ bẹ́yẹ tí wọ́n ní mo fẹ́ ṣe kaba yìí those people that know Sunday Igboho is not a poor man níbo ni Gani ti rí owó níbo ló ti rí owó ó ń lórí àwọn ọ̀dọ́ Yorùbá àwọn máa pàtàkì fún wa ó kò dàbí yán wọn ń jagun bẹ́yẹ ó gbọ́dọ̀ kọ́kọ́ strategize yẹ ẹ béèrè lọ́wọ́ wèrè àtàwọn tó tẹ̀lé lẹ́yìn àti Dáúdà abọ́ra jẹ̀bi ogun wo náà jàrí ogun wo ìyẹn náà question number 1 ẹ wá béèrè lọ́wọ́ wọn what is the purpose tí wọ́n fi create the OPC now question number 2 the question number 3 kí ni ojúṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ kóòtù Ọ̀yọ́ ilé torí àwọn ará bíbá ti wọ Ọ̀yọ́ kí ni iṣẹ́ àwọn abẹ́rẹ́ ìtàn Gani wọ̀tọ́ ti bá ẹ̀yin ọmọ Yorùbá ó lù yín jìbìtì ni Báṣọ̀run náà máa ń pè ní ibà nílẹ̀ Yorùbá wọ́n ní Báṣọ̀run àgbàlagbà oyè kò sí ìlú tẹ́ máa dé tẹ̀lé ní Báṣọ̀run bẹ̀ Báṣọ̀run was the leader of warrior ibà inúbọ̀dé tí Gani ti rí ibà amrọ̀bà ẹ jẹ́ kí jáde síta you do the baby àwárí máa wà àgbàgbà the what bring Ààrẹ Ọ̀nà Kakanfò it was not Kakanfò here is not in our language àwọn tó fẹ́ wá dá ogun já Ọ̀yọ́
ló wà di Kakanfò that time ẹni tó yàn ó ga ó ṣe fíofío làwọn yẹn fi ní pé Kakanfò di orúkọ oyè gẹ́gẹ́ the name of that the name of the title is Ààrẹ Ọ̀nà torí Aláàfin Ọ̀yọ́ àwọn Aláàfin Ọ̀yọ́ ìjọ wọn àná jagunjagun pọ́nbélé ni wọ́n Arẹ́gúnmọ́tìdí ni wọ́n tó máa bọ́ adélẹ̀ tá gbójú ogun lọ lé ọdún kan wọn náà wọ́n lọ sójú ogun Ààrẹ Ọ̀nà Kakanfò jagun lọ ogun gbẹ̀yìn wọlé sí Ọ̀yọ́ náà ní àwọn àgbààgbà Ọ̀yọ́ àwọn Báṣọ̀run àwọn Ọ̀yọ́mèsì Ọ̀yọ́mèsì ó tọ̀yọ́ bá dákẹ́ tọ̀yọ́ bá sọ pé òun ò sọ̀rọ̀ Ọ̀yọ́mèsì ni mo fi ń bẹ ẹ̀yin ọmọ ojúlówó ọmọ Ọ̀yọ́ don't let us attack ourselves àwa ojúlówó Fúlàní ó ti dìwà mú Ifẹ̀ ni o Ọ̀yọ́ ni o omi ẹ̀kọ́ ni ẹ má jẹ́ ká gba àwọn ọmọ àlè láàyè mọ́ ká má bàa lo opportunity yẹn láti wipe our way àwọn Ọ̀yọ́mèsì pẹ̀lú Báṣọ̀run àti Aláàfin Ọ̀yọ́ náà jọ péjọ bíríkòtò náà jọ rò papọ̀ pé òkè tá a bá ti ń lọ àáfi olórí ẹ̀ṣọ́ òun á dúró lé a máa ṣọ́nà pẹ̀lú àwọn ọmọ ogun so òun á lè máa dojú ogun tó bá fẹ́ kólé ó wá jìnnà sí àárín ìlú náà fi sọ wípé Aláàfin Ọ̀yọ́ àti Kakanfò torí inú gbó náà kọ́lé Kakanfò sí Ààrẹ Ọ̀nà báwo yẹn ṣe máa ń ṣe fún Ọ̀yọ́ wọ́n ti kógun bọ̀ Kakanfò yẹn ló wá Ààrẹ Ọ̀nà yẹn ló wá jáde tó dìbìtì àwọn yẹn nígbà táwọn yẹn máa padà lọlé náà wá fi Kakanfò yẹn sí ẹjá bèrè what is the meaning of Kakanfò in Yorùbá language òun gan tó jẹ́ kò mọ́ dídìrín dínrógbó Ìgbòho yìí ṣẹgbẹ́ yín Gani Ìgbòho yìí ṣẹgbẹ́ yín àti bó àtàgbogbo wọn nígbà tó wá tèkìtì àwọn mélòó ló jáde sí ẹ ṣàkífẹ́ máa ṣe bí ọ̀rá nígbà tó wá tèkìtì let us forget about that mo fẹ́ kẹ́ ẹ gbéra ẹ lọ sí Àkókó tó ń claim pé you are from there ṣáàríkìdí Àkókó ní àbí kó kánígà níbọ̀ kí Sunday Ìgbòho wá gba Ìgbòho lọ káwá wẹni tí ò ní èrò lẹ́yìn iṣẹ́ oníkálukú ló wá máa tọ̀ lẹ́yìn you turn the Yorùbá youth to a slave ó sọ wọn di security àpàpàǹdodo ó dáṣọ white and brown lè sí wọn lọ́rùn iná òye náà máa dùn òde ànímí tọkàntọkàn ti Ààrẹ Gani Adams Oòduà nǹkan rí náà máa wọlé ojo burúkú bàbá òbí ló kọ́ ní ẹ̀ ó ní ká tó fẹ́ ìyànjòyè láàrin ìlú ó ní láti jẹ́ ní gidi ká tó fẹ́ ìyànjòyè jagunjagun ó ní láti já ogun tó máa ní ogbélé oṣẹ ogbélé ó kájú ẹ̀ ogun wo ni Gani jà ní ilẹ̀ Yorùbá that can make Gani be a number one ìjọba ìkẹ́ ẹni tó lọ pé ẹ wá sí oyè general ẹ sọ di oyè politics ẹni tí ò jagun rí ẹ wá ní òní general ẹni tí ò jagun rí ẹ wá ní òní commander ogun ẹni tí ò jagun rí ẹ wá sọ di captain lójú ogun ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọ tó bá kó sẹ́yìn pàpátá ọ̀run làlà ni. Gani, you are not a Yorubas. Don't disturb the pace of the Yorubas. Ìmọ́lẹ̀ ní sẹ́ńtì ọmọdé yẹmẹ́ Ìgbòho òkùnkùn ni wọ́ Gani. You know the reason that I call you okukus? Nígbà tí wàhálà yìí ṣẹlẹ̀ tó ń pààyàn ní gangan ní Ìbàràpá dé Èkìtì dóńdó tó ti wá gan tó lóò ti wá torí ẹsẹ̀ ní baba ńlá baba yìí fi ní wọ ilẹ̀ Yorùbá. We call you but you reject the call of the Yorubas. You rejected it. Ibẹ̀ ló ti sọ fún wa pé Ààrẹ Ọ̀nà Kakanfò ti tiẹ̀ ọmọdé sì ní ẹ̀rọ Ààrẹ Ọ̀nà Kakanfò ti tiẹ̀ o wáyé wá jagun o. Wọ́n lè ti gbàgbé ní Yorùbá bí sọ pé ẹni tó ṣú ó lè gbàgbé but the person that kó ìgbẹ́ kò lè gbàgbé. Sunday Igboho dìde pé orísun mi ní lórísun mi. Wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì máa lépa ẹ̀ ó ní kí n ṣàtìgbà àwọn èèyàn mi là. Ohun tó fẹ́ dọ́wọ́lé yìí gọ́ọ̀mẹ̀ntì máa lè jẹ́ kó má rí lẹ́gbẹ̀ẹ́ ó ní kí n ṣàtìgbà èèyàn mi là. Ó má lè látẹ wọn lọ ó ní bàbá Gani Fáwẹ́yìmí ti sọ wípé ẹni bá ti ń jà fún ìlú ìsáyédà kó wẹ̀wọ̀n mo wà mo ready and everything happened to Sunday Igboho because of that he did not back up. Ìmọ́lẹ̀ ní Sunday Igboho when Gani Adams is òkùnkùn tó fẹ́ sọ iná Yorùbá sínú òkùnkùn bírímù àwọn ọmọ ìyá wọn dẹ̀ ń lò ní strategize lórí lọ thank you bàbá mi
àwọn ọmọ ìyá wọn nínú pé ní tápà oní Yorùbá bí máa sọ pé àyè gba tápà òkọ́lé ègúnú they are not a Yorùbá they are not for Ọ̀yọ́ ẹsẹ̀ ní ìran bàbá wọn fi ní wọlé bí bàbá Ìmáàmù Ọ̀fà ṣe sọ pé nígbà táwọn bàbá tó ń bọ̀ láti Mali Bọ̀nú náà kọ́kọ́ balẹ̀ sí Gùdẹ̀ ká tó gba Ọ̀yọ́ lọ àwọn bàbá Gani Adams mo sọ pé mi ò ń ṣẹgbẹ́ lọ́jọ́ orí Dáúdà mi ò ń ṣẹgbẹ́ ọ̀gá ẹ̀ lọ́jọ́ orí àwọn bàbá ẹ̀ wà lára àwọn tó bá Ṣàngó Kábíyèsí Olúkòso tó ń bá wọ ilẹ̀ Yorùbá ní bàbá Ṣàngó sọ pé kó má lọ mọ́ ẹ má jẹ́ kí ọmọ yín lọ yá òun ló hand over ẹ̀ fún rẹ́gbẹ̀rẹ́gbẹ náà rìn náà dé àkókò ìtàn tẹ̀jọ́ sí another ìtàn mẹ́rin tó di mímọ̀ fún wa pé wọ́n ta bàbá ẹ̀ wọ́n ta lẹ́rú fún ọba àkókò ni Àrígídí àkókò ni bàbá yẹn bá bulẹ̀ fún lẹ́gbẹ̀ẹ́ òun ló ń bá wọn tó pálásì ṣe bí ẹnu Gani ṣe rí bí ẹnu ìkó dídẹ yẹ bẹ́ẹ̀ lẹ́nu bàbá yẹn ṣe rí ẹ̀ẹ́fẹ́ ńlá mo tó bàbá káwọn ọmọ ẹ̀ síta we are there wọ́n lẹ́lẹ́fẹ́ kidnap mi mo máa ń sọ fún yín pé adó lè mí wà o wọ́n fẹ́ kidnap mi láì ṣe wúrẹ́ Gani kò lè dá ewúrẹ́ gbé ká má sọ pé ẹ̀yàn mẹ́ ẹ fẹ́ kidnap mi oh God ẹ̀yin lẹ́ bẹ̀rẹ̀ we are ready for you. We know that the OPC Gani Adams cannot deliver if they cannot deliver a street. Why are you deceiving the Yorubas? Why are you deceiving the Yorubas? Marco Masita, Sunday Igboho jánu ó jánu yẹ dáadáa ó jánu yẹ dé Ìbàràpá tí gbogbo ìlú ṣe nígbà tí Gani ẹjọ ẹ má jẹ́ kí n tẹ́nìyàn bá ṣe ẹ jẹ́ ká máa sọ mi ò láìkẹ́ o Gani gbìyànjú ó lé Sẹ́ríkì Gàngán ó dẹ̀ yẹ ká sùn Sẹ́ríkì Gàngán ẹni lọ́nà wo ilé tó yẹ kó fi sọ pé tó bá ti gbórúkọ Gani òtútù àmú ara wọn àgbọn pẹpẹpẹpẹpẹ ó wà lọ dárúkọ Sunday Igboho bẹ́ẹ̀ Gani ló wálé Gani ló wálé yẹ̀yẹ́ this current governor Dàpọ̀ Abíọ́dún kọ́ Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ìlú wà lórí fídíò òun ò rán àyàn lọ àwọn ìlú kan wà tá bá ti gbọ́ pé Gani ń bọ̀ tá bá ti gbọ́ pé Gani ń bọ̀ ọmọdé ayé ló Fúlàní pa wá lọ́tún pa wá lọ́sì agbọ́pa wèrè kiri agbẹ́dá ní ọmọ wọ́ gbúrúgbúrú káàkiri ṣùgbọ́n tá bá gbọ́ pé Sunday Ìgbòho ń bọ̀ ẹ máa gbọ́ ó yáyá ìgbé èrò lẹ́yìn ọmọ Adéyẹmọ ó yáyá ìgbé lẹ́yìn ọmọdé èrò á lọ bíbà see the appreciation tí àwọn Ìbàràpá fún Sunday Ìgbòho ọba ìlú yẹn ló ń fẹ́ lọ kí wọ́n ní rárá o àwọn Ìbàràpá méjèèjì àwọn ọba yẹn ń dẹ̀dẹ̀ di pé we want to say thank you to you ìwọ ló fún wọn lórí ọ̀fẹ́ láti rí mú mi Gani èwo ló ṣe tí àwọn ọmọ Yorùbá àìtí ẹ̀yìn ọmọ Gani bàbá yín gba ó gba kọ́ńtàtì pipeline nígbà ayé Jonathan òun rìn bí mílíọ̀nìyà káàkiri ẹ̀yìn ń pa àrílára àwọn tó jẹ́ pé Mercedes regular ayé jọ àná lóyìn lò á ní mọ́tò yẹ́dẹ̀ ń jẹ́pọ̀ Olúwa ló máa wówó epo àwọn ọmọ tó máa kó lọ sí ìpàdé lọ́jọ́ Tuesday gan tí ò bá sówó lẹ̀ Olúwa ló tún máa wá kò ní sí pé ẹgbà bówó yẹ bá ń wọlé ìbá nìkan ló ń ná ó sọ yín dẹrú àfáà ń yọkù ọmọ ìjọ ń rù we benefit in the hand of Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà we benefit in him and he did not ẹni bá ní Sunday Ìgbòho kó lẹ́rú onítọ̀ ń boná Ọlọ́run mọ́ra ni iná yẹn dẹ̀ máa jó pa ó yàtọ̀ síra wọn iṣẹ́ òkùnkùn yàtọ̀ sí ìmọ́lẹ̀ gédégbé ni ìmọ́lẹ̀ dúró gédégbé wọn yìí ṣe nǹkan rẹ nínú òkùnkùn inú ìmọ́lẹ̀ lóhun rere ti máa ń wù jáde ìwé Bíbélì gan ìwé mímọ́ Olódùmarè wípé nígbà tí Ọlọ́run dá ayé àtọ̀run tán ayé wà júùjú ó ṣòfò lára júùjú ní Gani wà ṣe rí ṣòfò yẹ òní Dáúdà tó ń tẹ̀lé lẹ́yìn júùjú ni wọ́n ṣòfò ni wọ́n àgbá òfìfo ni wọ́n tí ò wúlò fún anything ó tún bẹ̀ ẹ̀yìn OPC bàbá fẹ́ ti fashion new era àti reform ẹjọ́ tó lọ́lọ́ ẹ parapọ̀ sọ́nà kan Ọlọ́run wa ní kí ìmọ́lẹ̀ kó wà ìmọ́lẹ̀ sì tàn yíyá Olúwa wa rí pé ìmọ́lẹ̀ náà sì dára ìmọ́lẹ̀ lọ́mọ Adéyẹmọ
nígbà tá à ń ṣe súnmọ́ nígbà ilé ìpínlẹ̀ nípa wáyé tó nígbà tí Sunday Igboho dìde maybe we are in 10% tẹ́lẹ̀ nígbà tí Sunday Igboho dìde láti orí 10% àwọ̀ 1 million percent ni ìmọ̀lẹ̀ yàtọ̀ sókùnkù mo dẹ̀ fẹ́ kọ́ ọmọ Yorùbá ó ń gbọ́ lẹ́nìí ẹni tí ò bá lọ́gbọ́n kò lè fún yàn lọ́gbọ́n ẹni tí ò bá láṣọ ò lè fún yàn láṣọ ẹni tí ò bá lóúnjẹ ẹni tí ebi ń pa ò lè fún yàn lóúnjẹ o ṣé gbọ́ mi ẹni tí ò lágbára ò lè gbá nílà o kò lè gbá nílà ohun tí ènìyàn bá nílé ènìyàn máa fi tọrọ fún yàn. Question number 4 kí ni èrè ìdí tí máa tó fi ń gbé Gani nígbà tí ènìyàn bá ń gbégbé lóko ẹni kan jáde síta kan wá sọ we have evidence kò jà fún ìran Yorùbá kankan àpárá ẹ̀ ló ń jà fún àpárá ẹ̀ ló ń jà fún wèrè kan jáde síta àbájáde sì mékè ẹgbẹ́ ó dẹ̀ fi láti gbà yẹ ó lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mẹ́ta ó dẹ̀ sì jẹ́ kẹ́gbẹ́ yẹ nígbà tó jẹ́ pé ẹgbẹ́ yẹn gangan ní kọ́mù ẹ̀ tó ti pín gbogbo yín sọ́dọ̀ wọn kọ́pìnì a ní OPC tí ọmọ ṣí géètì fún yín o a ní OPC tí ọmọ ṣí géètì fún yín o a ní OPC tí ọmọ ṣí géètì fún yín o ẹ fún wa ní méjì bẹ́ẹ̀ ẹ fún wa ní mẹ́ta ẹ fún wa ní mẹ́rin owó orí ẹ̀yàn kankan ẹ máa fún wọn ní bí 150 ó lè jẹ́ 30,000 ní ọ̀dọ̀ọ̀dọ̀ lẹ́ni tó ń dúró lẹ́nu géètì kan they remain 120 tó kù ọ̀dọ̀ Gani ló ń lọ bẹ́ẹ̀ ni àgbàgbà 120,000 naira ní ọ̀nà bíi 100 ẹ̀ẹ̀mẹyẹ tó máa jẹ́ ni yẹ̀yẹ́ ó dẹ̀ tí ì rí nǹkankan gbogbo yín pápátá ẹ̀ tí ì rí nǹkankan Ìgbòho tó máa jáde síta òun làwọn ọba yẹn fi ń sọ pé Ìgbòho làwọn fẹ́ they know that it's not arrogance they know that Sunday Igboho is genuine ọmọ ọkọ Yorùbá kò lóríṣun méjì they know that Sunday Igboho ó kájú ẹ̀ abínibí ni ó yàtọ̀ sí ability ń tẹ̀nìyàn lọ kọ́ níta ó yàtọ̀ sí ń ta ẹ̀jẹ̀ mọ́ ẹ̀yàn tó jẹ́ pé láti inú ẹ̀jẹ̀ lèèyàn ti jogún ẹ̀ wá ó yàtọ̀ tí kápẹ́ntà wá di wọ́ọ̀dì ọ̀lọ́sọ̀ gangan ó yàtọ̀ ẹ máa bá wa ń bẹ̀ ṣùgbọ́n àkànfẹ́kẹ́ mọ̀ pé ọ̀gá yín kò jẹ́ nǹkan kan náà yìí ẹni bá ti ní pé òun alágbára tí kò ń pọmọ Yorùbá lẹ́wọ̀rọ̀ tí kò ń pọmọ Yorùbá lọ́gbọ̀n lógógún tí ò rí nǹkan kan sọ òfo ní ẹ̀yìn ọjà àfa kan mọ̀ wá fídíò ẹ̀mí orí ni ó ní kí ni purpose pé Gani Adams jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún ohun tó ṣẹlẹ̀ kò expect kó lè ṣẹlẹ̀ òun kàn fẹ́ máa fi Ààrẹ Ọ̀nà Kakanfò yẹ kó máa fi káàsì kúrú kiri ni kó máa gbọ́ pa ìhànà kiri kó máa táàsì wọn kó máa gbowó kiri èyí tó jáde ó ṣọ̀kẹ́ bàbá yín ni Sunday Igboho they have that record wọ́n pè mí ní ìrèhí last 2 weeks ni ìgbà tí mo lọ sí ìlú kan tó ti ń gbé láìsí lọ́dọ̀ wa ní àná níbi tí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́nu yẹn ti sọ pé ọ̀bẹ kìdí ẹjọ́ wo ni Sunday Igboho náà máa wá àwọn arábìbà yẹn yọ wá lẹ́nu ẹ̀ẹ́dẹ̀já wò pé ó ṣe wá jẹ́ pé Sunday Igboho lọ ọba ń pariwo Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ bá mi pàtẹ́wọ́ fún Sunday Igboho àní ẹ tún pàtẹ́wọ́ fún Sunday Igboho bàbá wa Onírìṣà ṣe sọ pé ẹ pàtẹ́wọ́ fún Gani Adams ẹ pàtẹ́wọ́ fún Gani àgbà tán mọ̀ pé Gani kò ní anything tí ọ̀rọ̀ bá wà ó fẹ́ fi wá gbá géèmù ni ó fẹ́ fi wá gbowó another 20 billion kò dẹ̀ sọ́nù fún wọ́n máa ṣe ń wà àwọn di Yorùbá òwe burúkú tá máa ń pa mọ́ ọmọ Yorùbá yẹ ló fẹ́ kó ṣẹlẹ̀ pé Yorùbá máa ń fi bí iṣu olóore ni no we want to put Gani wrong ẹni bá takò olóore wa lélẹ̀ tájọ wà yìí àjọ nínú tán bí owó ni ọmọ àtọ̀wọ́n ìwà kan ò lè wà kó a máa dalẹ̀ Yorùbá rú the land belong to us we the genuine ọmọ ọkọ tí ìṣẹ̀lẹ̀ tí ò mọ́lé tí ìṣẹ̀lẹ̀ tó rìnrìn gbégbé káàkiri ẹ̀yin olówó gbó tí ń ṣílẹ̀kùn fólè Gani àwa náà àbúrò àjẹbí ẹwà dáúdà òun náà àwa máa ṣe pẹ́tẹ́pẹ́tẹ́ Sunday ṣé tó bá rí Sunday ẹ̀yin kábíyèsí bàbá mi Onírìṣà bàbá mi Aláàfin Ọ̀yọ́ ọwọ́ Òbòkun bàbá mi Láọ̀ràngún Ìwíadó ọwọ́ Àjèrò Olúpòtì bàmí Olúkẹrẹ bàmí Ògògà bàmí Orétọ̀tún Àkárìgbò kábíyèsí Olúbàdàn kábíyèsí Olúgbọ́n kábíyèsí Ṣọ̀ún Ògúnmọ́lá ẹ má bá mi dárúkọ àwọn ẹjẹ àpàgbò fún Sunday Igboho àti Gani kọ́ńtẹ̀ kọ́kọ́ dára wò láàrin ara wọn náà kámọ̀gá kágbé bá jìnnà tún lé wọn lọ́wọ́ kámẹ́ni tí ó ṣubú kámẹ́ni tí ó jẹ́ inú jáwáyà lóòótọ́ báyà la mọ̀ pé àwòkọ́ṣe yàtọ̀ sí ẹni tá a bímọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè náà máa wọlé bàbá ìgbà tí bàbá wọn náà ti gbà wọlé kí ló dé tí ó gbà wọlé kí ló dé tí ó gbà ń tọ́jú wọn wá lójú rí ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ ọkọ ni
a máa bẹ àwọn tó fẹ́ wọlé yẹn ni ẹ má bẹ̀rù ẹ má wọlé yẹn jọ ẹ jẹ́ kí sáré lọ gbàwé yẹn wá ẹ jọ ẹ jẹ́ kí sáré lọ gbàwé yẹn wá ẹ jọ ṣùgbọ́n tó bá jọ máa lè á ní kánwó kí ló dé tí báwọn bàbá òun náà lọ gbàwé ẹ ti mọ̀ pọ̀ máa lè ní wọ́n ń pa Yorùbá lọ́tún níwájú lẹ́yìn lósì ó ṣe ń pariwo pé ipò náà fún ẹ wọn fún ẹ níṣẹ́ tó bá jẹ́ pé Gani gbọ́n ni nígbà tó ti realize pé ipò náà fún ẹ wọn fún ẹ níṣẹ́ ṣe ló yẹ kó resign ipò yẹ kó gbélẹ̀ kó ló fẹ́ mọ́ káwọn ní kí ló ṣẹlẹ̀ nígbà tẹ́ gbé Ààrẹ Ọ̀nà Kakanfò lé mi lórí tẹ́ ẹ̀ fún mi níṣẹ́ aláìnẹ́kànṣe tí ń dá parí oṣù ìmọ̀lẹ̀ dé o òkùnkùn paradà Ìgbòho dé o òkùnkùn paradà o Ìgbòho mà dé o Gani tápà paradà ẹ fẹ́ bo it is better you stay away for Sunday Ìgbòho àpótá máa fún yín mi ò nira àràbù fún yín màá mọ túṣu désàlẹ̀ ìkòkò ní kẹ́lẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ kankan ní ayé kẹ́lẹ̀ mọ̀ pé you are nothing. Ìlú méje náà ti reject Gani lọ́dọ̀ wa níbàyí gbogbo àwọn àtàlẹ̀ ẹ̀rọ ẹ̀ka wọ́n mọ̀ yà ní ọjọ́ yẹn ni àwọn tó jẹ́ OPC Gani lọ́dọ̀ wa láwọn náà ò ṣe mọ́ báwọn ò ṣe OPC ẹ̀ mọ́ nígbà táwọn yẹn mọ̀ pé ó ti sọ wọ́n di private company ó fi wọ́n gbowó ni ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi bàbá mi Onírìṣà Ọ̀jájá Ògúnlùsì olórí aládé the number one citizen of the Yorùbá race ẹ má gbàgbé àdéhùn tẹ́ bá wá ṣe ẹ má jẹ́ kó mi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ má dẹ̀ ṣe mistake láti pẹ́ fẹ́ gbé security ilẹ̀ Yorùbá lé ọmọ Tápà lọ́wọ́ o ó léwu ẹ má ṣe that mistake pẹ́ fẹ́ gbé security ilẹ̀ Yorùbá lé ọmọ Tápà lọ́wọ́ wọ́n á fẹ́ pa wá tán o ẹ ní fojú sunkún kankan nù wa o láṣẹ Olódùmarè ìmọ́lẹ̀ lọ́mọ Adéyẹmọ òkùnkùn bírímù bírímù ní Gani ìwà àwọn méjèèjì ní kẹ́ lọ́wọ́ ẹ̀mí ò ní ká gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn o ẹ gbé Gani wò kẹmọ tó wọn ẹ gbé Sunday Igboho kẹmọ tó wọn báyìí lẹ máa mọ̀ pé Gani àgbá òfìfo lásán ni tí ń pariwo àtàwọn ọmọ tó kó kéré nígbà tó pera lọ́mọ Kwara tó ní Kwara tẹwàá yìí àmọ́ tẹ́jú wa tẹ́rí ìwà ń rí tí èrè ìwà ń rí lórí pé à ń ṣe OPC àmọ́ tán fojú àwa yìí rí wọ́n dẹ̀ wọlé wọ́n dẹ̀ ń pa ìran yín ìwọ yìí sọ pé tí bàbá yín Gani bá sọ pé ó yá lọ́la lẹ́sẹ̀ máa wọgbó lẹ́sẹ̀ máa tẹ̀lé àwọn yẹn wọ́n á pààyàn ní àkókò níbi tí Gani lóhun ti wá Gani ṣe bí pé òun rí ni ó máa tó kàn yín oyè tó kára ìwó ni it is coming small láti kára ẹ̀dẹ̀ ó máa kàn yín gbàyẹ́ lẹ́ máa mọ̀ pé ẹwà kì í ṣe oúnjẹ àjẹsùn God bless you ẹ̀yin ti Ìgbòho ẹ̀yin bí alápàgì ẹ̀já tó màmá jáde síta Ọlọ́run mọ̀ àmọ́ yọ̀ǹda Sunday Ìgbòho fún wa ni pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ títí ẹ̀ Sunday Ìgbòho come for the salvation of the Yorùbá race ẹ máa gbọ́ títí ẹ̀ Ọlọ́run pé ó dẹ̀ jẹ́ ìpè Ọlọ́run àjẹyè ní ọjẹ́ ṣe rí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbénu Sunday Ìgbòho ilẹ̀ máa gbọ́ máa gbé wọn mi lẹ́yìn kọ̀ọ̀kan àtàwọn security ilẹ̀ Yorùbá náà máa gbé fún okòwò ló ti jà àwọn gómìnà yẹn ti mọ̀ pé owó security allocation ló ràn wọ́n ga yín lójú Dáúdà Abọ́lájẹ̀bí wọ́n ti mọ̀ pé owó security yẹn ló ràn wọ́n yín lójú. Olú Èkìtì state tí n bá lè rí bíi 2 billion gbà ń bẹ́ẹ̀ tí Oǹdó náà fún mi níbi 4 billion tí Ọ̀ṣun fún mi ní 3 billion tí Ọ̀yọ́ fún mi níbi 10 billion Èkó ó yẹ kí Ògùn lè fún mi níbi 20 billion kí Èkó wá fún mi níbi 40 billion owó mọ̀dé nìyẹn ní tí Gani wá ní ẹ̀ lóbìnrin pé òun kọ́ lẹ́tà kiri sáwọn gómìnà ṣé àwọn Boko Haram kọ́ lẹ́tà sáwọn gómìnà títí wọn pé ó yá ní South West dèdèrè ọ̀dẹ̀ òpònú ayírada aláìníkànṣe ọmọ Tápà lé Yorùbá yìí lọ ìmọ́lẹ̀ ní Sunday ọmọ Adéyẹmọ òkùnkùn lẹ́yìn wọn lọ the authentic ọmọ ọkọ Yorùbá ẹ bá mi ṣe program ẹ bá mi lọ́ọ̀fọ̀ ẹ mi ò tẹ ó tẹ pé ẹ fún mi lẹ́bùn ṣùgbọ́n bí mo ṣe ń sọ yẹn inú mi lè dùn ẹ jẹ́ ká tó jáde síta àfàìrí tí ń bá gbọ́ ó wá sẹ́kìtì ìlú ẹ̀ ó yọ lọ ni ṣe Sunday Igboho lè orí Òṣùpá yẹ àìmọ́ ní kọ̀ọ̀dù mi kí n yọ kẹ́rẹ́ kí wọ́n lóye ní Òṣòdì àti tàn lóyìnbó kí n pitú l'Amẹ́ríkà ní London wáyàdé ojú tó pawó kó má ìwọ pósítà ní Ìgbòho ni ká má ìgbọ́ ni bó yọ kẹlẹ kí ìyàn ó yọ kẹlẹ lọ kí ọba Olúkẹrẹ ẹrù gan bọ Olúkẹrẹ pé ó rìn kàṣà ní kò ń kí wọn ní Ajérò Saheed Òṣùpá kan gbé máìkì dání kò mọ tí ọkọ lórí mọ ẹni káwọn méjèèjì jọ jáde náà káwa wẹni tí ó lérò lẹ́yìn ọmọ Yorùbá ti mú òtítọ́ dẹ̀ máa sọ wá di òmìnira Gani stay away for the Yorùbá àwọn ọba ilẹ̀ Yorùbá ò lè gbà kó ṣe security wọn tí ìmáàmù Ìlọrin ti kọ́ wa lọ́gbọ́n àfẹ́ àwọn àtọ̀rìn wa
kó máa fọwọ́ lálẹ̀ fọmọ ọkọ mọ́. You are not a Yorùbá, you are not from Odùduwà, you are not. Àwọn ìran baba ńlá baba yín Mali ló ti wá, ẹ̀dọ́gbọ́n kẹ́ lọ béèrè agboolé àwọn baba yín ní Mali kó o padà síbẹ̀. Yorùbá will not give you chance to deceive our people again. Ṣùgbọ́n mi kéèsì ṣì ń bọ̀. Àwọn tí Tinubu kó jọ tán fi ń pààyàn yẹn, tí President Bola Ahmed tó ló kó wọn jọ tán fi ń pààyàn, ó sì máa sọ. Bàbá wa Táyọ̀ Àyìndé náà tó ló fún Sunday Igboho ní, ó yẹ kó fún Sunday Igboho ní 50 million tó yọ lára owó ọ̀nà, ó sì máa sọ. Ẹni tó pa Bọ́lá Ìgè tó ló mà, ó sì máa sọ. Wèrè dèdèrè mùmú wọ́n pe kíkan ní agùnmọ́niyè ó kàn gùn ní agùnmọ́niyè ni kó náà kálẹ̀ lé èèyàn ó lọ àdìmọ́ èjì ẹ̀ ń gbọ́ pa wèrè kiri ọ̀pá ìlà máa sọ́mọ́ ẹ lórí. If you today say every Sunday Igboho show up in any angle, but because you did not have this thing, àrẹ́kàwé ṣé wọ́n bèbè ìjà ogun ni àrẹ́kàwé ìwé wélò ní kápítà ká àrẹ́kàwé àrẹ́ṣẹ́gbá ẹ béèrè ogun olúwèrè ẹ ti jàre. A máa sọ̀rọ̀ bí pé kó gbogbo ènìyàn jọ yẹ́yẹ́ àbùkù yìí dé, àbùkù olóròǹbó kọ́, àbùkù ní ganyigányi ni. Ẹni bá mọ ọsàn tán pè ní ganyigányi ó máa ń korò ní. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ Sunday ọmọdé yẹmọ Ìgbòho níbi ayé wọn mọ korò bí a korò ju ti jogbo lọ. Ẹ tí ì rí nǹkan kan, ìmọ̀lẹ̀ wa ni tí ò ní wọnú òkùnkùn láyé. Ni mo fi sọ lánàá pé ṣé rí ìlú tọ́lọ́run ọba mi bá tò kò sẹ́ni tó lè dàrú tó lè tú. Ìlú tọ́lọ́run ọba mi bá tẹ̀dó ẹ̀ kò sẹ́ni tó lè tú. Ilé tọ́lọ́run ọba mi bá kọ́ kò sẹ́ni tó lè dàrú. Ilé tọ́lọ́run ọba mi kọ́ lọ́mọ Adéyẹmọ, ìlú tọ́lọ́run ọba mi tẹ̀dó ní Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà. Millions of Gani ẹ lè túnú kan lára ẹ òfò lẹ́ máa ṣìgbẹ́ yìí. Ó dàbọ̀ jáde ẹ tó já pàdé lálẹ́. Wọ́n máa gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ àlè àwọn ọmọ òkùnkùn tó fẹ́ máa gbé ní òkùnkùn tábà sínú ìmọ́lẹ̀. Ìwé náà aláyé tó happen. Ìgbòho Òòṣà Ìgbòho ọmọ aládégún ọmọ aládé ládéládé Aláàfin Ọ̀ládé adé aládégún lágbàfà Aláàfin ọmọ aládé iṣẹ́ṣẹ́ fún ọmọ amúdàsílẹ̀ gbogbo ẹnu pa ní ẹ má bínú ẹ̀yìn Àkúrẹ́. Ẹ wà lẹ́jà mo yá oríkì yẹ mo wá ẹja ni ededi very beautiful very sweet ó sweet ó beautiful ó dẹ̀ fine tòótọ́ ilé yẹn fine ó fresh owó ni ó dùn dáadáa ilé tó dùn dáadáa ni. Tẹ́ bá fẹ́ big pack tó jẹ lè lọ is available. Tẹ́ bá fẹ́ pack báyìí ó wà, tẹ́ bá fẹ́ small pack ó wà. Ìka ò dọ́gba. Bákan náà tẹ́ bá wá fẹ́ gàrí yellow gàrí ẹ wò small size mi lélẹ̀ ṣé pé kò small. Ṣé pé small size yìí kò small ṣé ti rí kọ́tà ẹlòmíì gan máa pack ní big size ó mọ̀ pé small size yìí. This is the pack, this is our sticker. My business is registered. Canada ò gbàgbẹ̀rẹ̀. I have my license, I have everything. Ò gbàgbẹ̀rẹ̀ o. Kọ́lọ̀ kó ṣàánú. Òun ni this is the big size. Òun lélẹ̀. Yellow gàrí. Tí white gàrí náà bá ti dé bí mo ṣe máa pack ẹ̀ ní àkọ́ tí mo yí ẹ̀ tí yẹn máa dé ni. But I'm sure pé very soon sá. Àwọn tí mo ẹ̀ṣẹ̀ tú ọjà tí mo ẹ̀ṣẹ̀ yẹn máa dé very soon. Kí torí omi tó dé. Òun lélẹ̀. Ṣé ti rí báyìí? This is it. Yellow gàrí tó fine. Bákan náà ẹ̀gúsí lílọ̀ ó wà. Ọ̀gbọ̀lọ̀ lílọ̀ ó wà. Ọ̀gbọ̀lọ̀ tó yọ̀ dáadáa ni o. Ẹ̀yin tẹ́ máa ń jẹ ọ̀gbọ̀lọ̀ tó yọ̀ ó wà. Ata gúngún ó wà. Edé wẹ́wẹ́ ó wà available. Rice ọ̀fadà ó wà available àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Anything tẹ́ bá fẹ́ ẹ pè Lady K Ìfẹ́olúwaṣọ. Ẹ má tún wá gbàgbé ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi. Àgbo iléeṣẹ́ TL Natural Herbal ó ti dé ẹjẹ́ sáré mu wá. Ẹjẹ́ sáré mu wá o. Manpower, diabetes, high blood pressure. Yes. Mẹ́ta tó wà available lélẹ̀. Òun ni. Àwọn tó wà available lélẹ̀. Kò sí gẹ̀dígẹ̀dí mọ́. High blood pressure. Diabetes. No, Manpower lélẹ̀. Diabetes lélẹ̀. Gbogbo ẹ̀ ló ti dé báyìí. Manpower ó ti wà. Gbogbo àwọn tó sanwó Manpower fún mi jẹ́ anybody lọ́jà o. Mi ò jẹ́ èèyàn kankan ní ọjà. I've sent everybody's ọjà. Mo dẹ̀ snap ránṣẹ́ sóní kálukú, so check your phone. Tẹ́ bá ti wo fóònù yẹyẹ fóònù ìwẹ̀ ìyá mi bàbá mi. Mo ti bá yín send ọjà yín. Ṣẹ́rẹ́ yìí tẹ́ bá fẹ́ rajà opportunity buy. Post office wa wọ́n rotate ẹ̀ ni. So wọ́n sì ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí sí. Tẹ́lẹ̀ ṣe la gbọ́ pé jọ́kan náà máa fi rotate ẹ̀ nísìnyí tún sọ di 3 days.
so kó tó lọ post office ló dẹ̀ pay jù láti fi send ọjà ṣẹ́rẹ́ mi làwọn UPS yẹn ọ̀rọ̀ wọn ká fi sẹ́nu ká dákẹ́ ni lọ́rọ̀ UPS nígbà tí yóò bá send ọjà bóyá o send ọjà $40 ọjà tí ó yẹ kí post office gbé ju bóyá $20 lọ àbí $18 gan àwọn máa gbé ní 40-45 tọ́jà bá tún wá dọ́dẹ̀ ní tó ń lọ l'Amẹ́ríkà wọ́n á tún ní kó san $52 mi ìrírú ẹ̀ rí o wọ́n ọ̀dẹ̀ ní sọ fún mi kí tó send ẹ̀ àwọn ọjà mi gan mo lọ gbà padà ní pé no mi ò ṣe mọ́ nígbà táwọn bẹ̀rẹ̀ sí ní pé mi I was like kí ló ṣẹlẹ̀ ìwọ lólógún $52 meanwhile tí post office bá ti strike bẹ́ẹ̀ yẹn àwọn ni mo máa ń lò ọ́ kí lo FedEx èèyàn kò dẹ̀ complain pé wọ́n ní kóun wá sanwó but this time around àwọn èèyàn kò bẹ̀rẹ̀ sí ní pè mí ni ẹ ló Lady K wọ́n ní káwọn san $52 mo lówó kíni mo bá lọ sọ́fíìsì wọn and that day mo ti lọ pé mo lọ send àwọn ọjà kan tí mo bẹ̀rẹ̀ sí ní gba call I have to rush back pé gbogbo ọjà tí mo padà wá send ẹ bá mi kó nǹkan mi tẹ́ bá tí kò lọ ọ́ làwọn èkó lọ ẹ bá ń kó ní send them mọ́ mo ṣe gbà nìyẹn and that day gógó wá ní post office wa bẹ̀rẹ̀ iṣẹ́ rotating so ẹ̀yin tẹ́ bá fẹ́ rajà sí ẹ tètè pè mí kẹ́ tètè order kẹ́ tètè sanwó kí n tètè bá yín gbé lọ fún post office bá jẹ́ African food owó kékeré ló máa fi gbé African food dá America owó kékeré ló máa fi gbé dá America same thing UK ó kọ́ ẹ̀ pé ti UK yẹn a lè lọ gbégbá orí omi owó orí omi tún ship but ó máa pẹ́ ó lè tó 1 month ìgbà mi kẹ̀dẹ̀ ní luckily 3 weeks ìgbà mi kẹ̀dẹ̀ ní 2 months èmi ò parọ́ fún yàn ni mo ṣe máa ń lo plane ìyẹn máa ń yá ó pẹ́ jù ní 5 days ó ti débẹ̀ so gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi ẹ wá bá mi ra ohun tí mò ń tà àwọn nǹkan tí mò ń tà ni mo ti display fún yìí àti aṣọ African store la pé gbogbo nǹkan Africa ni mò ń tà pátápátá àwọn aṣọ pẹ́pẹ́ big one tó fine ìkórè wà tá ń sìn ẹ aṣọ pẹ́pẹ́ kẹ́ fi ṣọpẹ́ kí Ọlọ́run ọ̀ṣọ́fà Ọlọ́run ọ̀run kó daṣọ àṣírí bò wá èyí ò kí daṣọ àṣírí bò pẹ́pẹ́ kọ́ọ̀run má daṣọ àṣírí bò padà ó wà àwọn spiritual products tó bá ṣe pé mi ò like kí n máa display bí mo ṣe ń ṣe àwọn iṣẹ́ mi torí àwọn èèyàn mi bá fi àwọn iṣẹ́ kan wọ̀nyí tí mo tún ṣẹ̀ṣẹ̀ produce tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe so ẹ̀yin tẹ́ bá need àwọn kan spiritual items just contact me gbogbo spiritual products mi ló wà active tó ń ṣiṣẹ́ just have believe in God not Lady K Ọlọ́run ló ń ṣe Ọlọ́run ló dẹ̀ máa bá wa ṣe àwa kàn máa ṣe kí ni wọ́n ní àdúrà òun ni ọ̀pá Christian àwa máa ń lo ọ̀pá ni a máa fàdúrà lo ọ̀pá kọ́lọ́ kó dẹ̀ gbà lọ́wọ́ wa so bó ṣe jẹ́ nìyẹn so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ patronize me please call me ẹ̀yin tẹ́ bá láwọn èèyàn ní Canada tell them to patronize Lady K African Store you can Google it go to your Google Play Store just type Lady K African Store you will see my shop straight ẹ lọ sí Google ẹ lọ Google ẹ ó máa gbé wá fún yín tẹ́ bá ní the address mi phone number me if you want to walk into my shop you are free to come parking space ó wà tẹ́lẹ̀ park sí àìmọye àwọn tó drive down wá sí shop mi even from Toronto from long distance people drive down here so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ drive wá tẹ́ wá ń patronize mi ojú òní tí yìí ẹ̀yin tẹ́ dẹ̀ lè wá náà tẹ́ ẹ̀ sọ pé Lady K ó yá mo fẹ́ kọ́ báyìí send it thank you so much I really appreciate it mo mọ̀ lóore ẹnu ọpẹ́ yóò dẹ̀ nìkan lórúkọ Jésù so fáfáà náà ẹ̀yin tẹ́ bá ti patronize me please patronize your baby girl tó bá jẹ́ taṣọ we are talking about aṣọ mo ẹ̀ṣẹ̀ tún kó àwọn aṣọ kan dé they are all what beautiful but mo fẹ́ ta gbogbo àwọn tó wà ní says yìí lọ kí n tó bẹ̀rẹ̀ sí ní àǹgì aṣọ tuntun mi mo fẹ́ ta wọn lọ ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn tó wà lórí àǹgà call me they are still on sales ẹ̀yin tó bá lè jẹ́ pé àwọn new arrival ẹ fẹ́ ẹ pè mí is available carry òdì máṣọ carry aṣọ mọ́ọ̀dì kí ìdí ṣàmà ti tú they are all beautiful wears so ẹ pè mí ọdún ló ń bọ̀ yìí sì kẹ́ tètè rajà yín sílẹ̀ ká tètè bá yín ship ẹ̀ ẹ̀yin tẹ́ wà ní UK mo mọ̀ lóore mo dúpẹ́ lọ́wọ́ yín àtọkùnrin àtobìnrin yín ẹ ṣé gan ni ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi because UK tún sì jìnnà sí wa ẹ̀dẹ̀ gbìyànjú ẹ̀yin ti France Germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ṣeun gan gbogbo ẹ̀yin mọ́mí ẹ̀yin dáadé ẹ má wá gbàgbé October 22 ó máa pé 4 years tí wọ́n release mi ní Abuja ó yẹ kẹ́ bá mi gbé gba ọpẹ́ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe lọ́dọọdún owó ọpẹ́ ká tún empower àwọn àkàndá ká fi empower àwọn aláìní gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ẹ̀yin tí Ọlọ́run bá bùkún fún tẹ́ bá rí pé yes ó wù yín láti bá mi dúpẹ́ fún Ọlọ́run kò sí ẹni tó máa ní mo empower òun rí mo tún padà pé òun lẹ́yìn kò ṣẹlẹ̀ rí life ni mo ti sọ
tí bá ti lè empower àwọn Yorùbá tí mo dẹ̀ ti pé the business is moving well. An lè pè mí gan kí má dá wọn lóhùn mọ́, that is me. Mi ò ní ṣoore kí jókòó tì, torí ẹ̀yin tẹ́ ẹ support mi, ẹ ṣoore fún mi kẹ́ jókòó tì. Gbogbo ẹni tó bá lóhùn fẹ́ jókòó tì orí ayé wa, a fi ikú a fi ṣèfàjẹ. Gbogbo ẹni tó bá lóhùn fẹ́ ṣe ìkà wa, ikú gbóná ló máa pa. Èmi ò gbàdúrà ronúpìwàdà fún ọ̀tá mi mọ́. Ikú ni. Ọ̀tá tó bá ti ṣe mí kó kú ni. Because mo tí ó bá ṣe gbàdúrà ronúpìwàdà fún wọn. Ní ẹ̀mí ogun burúkú Nàìjíríà yá tún máa wọ̀ wọ́n nínú. Wọ́n á tún máa gbọ̀nà mí yọ. Bọ́ bá gbé ogun ilé wa tó bá kọ́ńkà ẹ̀, wọ́n á tún gba bòmí yọ. So ó bẹ́tà kó kú kó fayé sílẹ̀ kí lè ráyé gbé kí ní ìsinmi kọ́kọ́ mi balẹ̀. Kí má fojoojúmọ́ ayé mi máa gbàdúrà. So bó ṣe jẹ́ nìyẹn. So ẹ̀yin tẹ́ bá fẹ́ support mi, ẹ pè mí lórí WhatsApp mi. Or kẹ́kọ̀ọ́ ṣe kí ni tẹ́ bá mọ account number mi. Ẹ ṣe tó dá síbẹ̀. Mo ti rí àwọn ìyá mi alálùbáríkà méjì kan tí wọ́n ti send owó Thanksgiving sí mi. Àwọn ìyá ìdẹ́ ìjọ mi lójú. Mọ́mì mi kan alájà láti Canada ń bí báyìí. Mọ́mì mi abiyamọ tòótọ́ onínúure ọlọ́kọ̀ọ́re láti Amẹ́ríkà. Màmá kò sí nǹkan tí mo bá ṣe always support me. Bí mo ṣe máa ń ra oúnjẹ fún àwọn àkàndá ní oṣooṣù. Màmá support mi, àwọn náà dẹ̀ fi owó ránṣẹ́. Owó yẹn ni mo máa ń kó fún àwọn àkàndá lóṣù. Èmi á wá fún wọn ní owó tọ̀dọ̀ mi náà pé ó yẹ gbà ẹ lọ fi ra oúnjẹ yín. Ó ní school àwọn àkàndá tí mo máa ń ra oúnjẹ sí lóṣooṣù. Màmá ìdúró tí mi wọ́n support mi. So àwọn lẹ́ni kejì tí wọ́n ti sọ pé Lady K gba owó ọpẹ́ nìyẹn. Owó ọpẹ́ wípé ó pé 4 years. A ò rántí ẹ banújẹ́ òdòkú. So gbogbo ẹ̀yin mọ́mì ẹ̀yin dáàdì ẹ support mi. Ojú òní tì yín, mi ò ní wá yín tì. Ó dàbọ̀.